mo dé o Àṣàbí aláyọ̀ o ẹgbọ́n náà sí àwa kẹ́sì rí ẹgbà. Ìbálòdé òní o Àṣàbí mọ́jú bàbá mi ìbà lọ́wọ́ Ọlọ́run ọba ẹkùn akọ má tó ṣìkà lẹ́yìn ọba tí ń bẹ lókè tó jẹ́ kíkẹ́ ìbínú aṣọ gbogbo lòdùlòdù tí ń jó lódùmarè ìbà lọ́wọ́ Ọlọ́run mo ṣe béèyàn gbogbo wa kájọ mi àṣebà fọ́lọ́run kájọ mi àṣebà fọ́lọ́run kájọ mi àṣebà fọ́lọ́run ọba tó mọ̀ wá ṣe bóun ló mọ̀ wá o ọba tó mọ̀ wá tí ó gbòbí lọ́wọ́ wa kájọ mi àṣebà fọ́lọ́run. Tó jẹ́ kìkì àìbínú àìṣòun gbogbo lòdùlòdù tí ń jó lódùmarè ìbà apẹ́tẹ́lẹ̀ ọwọ́ apẹ́tẹ́lẹ̀ ẹsẹ̀ ìbà tẹ́lẹsẹ̀ tó dojú délẹ̀ tí ó wúrú mo ṣe bá wọn àgbà tí ó yá tí ẹ sọ́tọ̀tọ̀ àdániwáyé o àtẹ́rẹ̀rẹ̀ kárí ayé ògùgbà tí ń gbà láyé lára ọba tí ń gbani lọ́jọ́ ògùn ẹkùn akọ má tó ṣìkà lẹ́yìn. Bá fosùn o Àṣàbí ti jí o mo ṣe bá fọ́lọ́run. Fún gbogbo aṣíwájú ló jẹ́ onídèrè yìí láíláí Èdùmàrè níjọ́rò òun gbégbin bí òun ṣe bí ọmọ ìbà lọ́wọ́ gbogbo abiyamọ ayé o mo júbà lọ́wọ́ yẹn ìjójú mi ìṣe lóore ewúrẹ́ tó wà létí òkàgò yóò dẹ̀ra mú pa bẹ́ẹ̀ làgùntàn tó wà létí ojúbà yóò sì dẹ̀ra mú pa léyà èmi ti ṣe bà lọ́wọ́ obìnrin ni mo ṣe bà lọ́wọ́ ọmọdé ìbà wọn àgbààgbà ìbà lọ́wọ́ ọkùnrin o ìbà lọ́wọ́ ṣàmẹ́ndínlógún tí ń bẹ̀lẹ̀ Yorùbá pátá ìbà lọ́wọ́ gbogbo ọmọ Odùduwà ọmọ onífẹ̀ẹ́ àbúrí ọmọ má bá owó rẹ̀ mọ èpè ọ ní ẹrù jẹjẹ. èmi tí í ṣe bàkẹ́ ajẹ́kóyẹ̀mí o èmi tí í ṣe bàkẹ́ ajẹ́kóyẹ̀mí mo ṣe bà fọmọdé mo ti ṣe bà fàgbà o èmi tí í ṣe bàkẹ́ ajẹ́kóyẹ̀mí.
tèmi nù. Tiwa ní kókó ẹja mú mọ́ tọ́jú màmá mi o Olúyẹmí ní dáadáa. Tiwa ní kókó ẹja mú mọ́ abiyamọ níyọ kórí jẹ ò jẹ wọn mọ́. Tiwa ní kókó ẹja mú mọ́ ẹ tọ́jú Wálé mi excellent mi. Tiwa ní kókó ẹja mú mọ́ ó gbìyànjú púpọ̀ lórí Àṣàbí o. Tiwa ní kókó ẹja mú mọ́ tọ́jú ya Victor mi kórí jẹ pẹ́ láyé. Tiwa ní kókó ẹja mú mọ́ Tiwa ní kókó ẹja mú mọ́ gbogbo ohun tó wúwo kẹ́dáadáa láyé. Tiwa ní kókó ẹja mú mọ́ mo kí Olúmídé ex-my producer. Tiwa ní kókó ẹja mú mọ́ ẹ tọ́jú èèyàn mi bàbá Fatimota. Tiwa ní kókó ẹja mú mọ́ Nana Entertainment mo kí yín o ẹ ṣeun. Tiwa ní kókó ẹja mú mọ́ ẹ tọ́jú Díwọ́dò mo kí Bọ̀m̀blákì mi. Tiwa ní kókó ẹja mú mọ́ gbogbo Oríta Bọ́lá kásá ní àṣẹ ni. Tiwa ní kókó ẹja mú mọ́ ẹ tọ́jú Wòlíì mi ọmọ Ṣọ̀wọ́n mi o. Tiwa ní kókó ẹja mú mọ́ tọ́jú ya Sọ́díkì mo kí gbogbo ẹ ṣeun. Tiwa ní kókó ẹja mú mọ́ excellent group orí yìí onígbòho. Tiwa ní kókó ẹja mú mọ́ èkejì rẹ̀ mi o ẹ kí Àgàníyà. Tiwa ní kókó ẹja mú mọ́ ẹ kí Junior mi mo kí Fèyíṣayọ̀. Tiwa ní kókó ẹja mú mọ́ ẹ tọ́jú ẹ̀gbọ́n mi Túráyọ̀ mi ní o ṣeun. Tiwa ní kókó ẹja mú mọ́ tọ́jú bàbá Nẹ́pà nílùú Ìlàró. Tiwa ní kókó ẹja mú mọ́ Tiwa ní kókó ẹja mú mọ́ Tiwa ní kókó ẹja mú mọ́ mọ ohun tó wúwo kẹ́dáadáa láyé. Tiwa ní kókó ẹja mú mọ́ Olúmídé Ayọ̀ kórí jẹ òpẹ́ láyé. Tiwa ní kókó ẹja mú mọ́ Akọ́lá fọlọ́rin alúlà fònílò. Tiwa ní kókó ẹja mú mọ́. Ẹ kálẹ̀ ìyẹn ẹlẹgbẹ́ mi o. Dáadáa ló bá wà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé kò sí bá ṣe ṣòṣà lódò kí làbẹ̀làbẹ̀ ó mọ́ mọ́. Ó parí. Sẹ́yìn láàrin wa lálẹ́ yìí, a ní àlejò pàtàkì. Àwọn gbéyàwó bọ̀ wá gbé ìgbà rẹ̀. Ẹni èmọ̀ ni, ẹni èmọ̀ bí ẹni mọ̀ owó ni. Àwa lè tani. Adé sójú abẹ́ kọ́. N ò kúkú sọ, ṣé kí n wí? Kí n sọ. Ọmọ Yẹni àṣà. Onílù tún lù ṣe onílù tún lù ṣe erédèrè Àṣàbí o. Onílù tún lù ṣe onílù tún lù ṣe onílù tún lù ṣe erédèrè Àṣàbí o. Onílù tún lù ṣe onílù tún lù ṣe onílù tún lù ṣe erédèrè Àṣàbí o. Onílù tún lù ṣe onílù tún lù ṣe onílù tún lù ṣe erédèrè Àṣàbí o. Onílù tún lù ṣe. Mo gbẹ́rẹ́ mi dọ́ọ̀dẹ́ Àṣàbí ti gbére àdídùn dé. Èmi ti gbé jó aláyọ̀ dé o. Mo gbére
Àṣà tuntun wọ̀ wá gbà ṣẹ́rí pọ́dún jù. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Àṣà tuntun wọ̀ wá gbà ṣẹ́rí pọ́dún jù. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Mo kéré dé mo gbórin dé ẹ wá bá mi jó. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Mo kéré dé mo gbórin dé ẹ wá bá mi jó. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Mo gbẹ́jọ́ aláyọ̀dé ẹ wá bá mi yọ̀. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Mo gbẹ́jọ́ aláyọ̀dé ẹ wá bá mi yọ̀. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ wá ká jọjó. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ wá ká jọjó. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ọkọláya súnmọ́ bí ẹ wá jíjó mi. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ọkọláya súnmọ́ bí ẹ wá jíjó mi. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Kọ́mọdé pẹ̀lú alàgbà ẹ jẹ́ ká jọjó. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Kọ́mọdé pẹ̀lú alàgbà ẹ jẹ́ ká jọjó. Mo gbére mi dòde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Dòdò lónìí mi mo fẹ́ wọlé agodo. Ẹ tẹ́wọ́ gbà mí ẹ̀yin àgbààgbà. Dòdò lónìí mi mo fẹ́ wọlé agodo. Ẹ tẹ́wọ́ gbà mí ẹ̀yin àgbààgbà. Bẹ́wúrẹ́ bá wọlé àjùbà fonílé. Ẹ tẹ́wọ́ gbà mí ẹ̀yin àgbààgbà. Bẹ́wúrẹ́ bá wọlé àjùbà fonílé. Ẹ tẹ́wọ́ gbà mí ẹ̀yin àgbààgbà. Àgùntàn bá wọlé o àjùbà fọlọ́nà. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Àgùntàn bá wọlé o àjùbà fọlọ́nà. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Ìbà bàbá ìbà màmá ẹ jẹ́ kó yẹ mí. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Ìbà bàbá ìbà màmá ẹ jẹ́ kó yẹ mí. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Ọkùnrin pẹ̀lú obìnrin mo júbà yín o. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Ọkùnrin pẹ̀lú obìnrin mo júbà yín o. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Ìbáfẹ́yìn àgbààgbà tí ń bẹ nílé orin. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Ìbáfẹ́yìn àgbààgbà tí ń bẹ nílé orin. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Gbogbo yín pátá wọn kí ẹ jẹ́ kó yẹ mí o. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Gbogbo yín pátá mo kí o ẹ jẹ́ kó yẹ mí. Àwa ti júbà o ẹ jẹ́ kó yẹ wá. Ọ̀kín gbà yìí láwùjọ ẹyẹ nínú igbó. Ẹ jẹ́ kí n gbà yìí ẹ̀yin àgbààgbà. Kìnìún àgbà yìí láwùjọ ẹranko. Ẹ jẹ́ kí n gbà yìí ẹ̀yin àgbààgbà. Ọlọ́rin lolórí aṣọ ní gbogbo. Ẹ jẹ́ kí n gbà yìí ẹ̀yin àgbààgbà. Ẹ jẹ́ kí n gbà yìí ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ o. Ẹ jẹ́ kí n gbà yìí ẹ̀yin àgbààgbà. Ẹ jẹ́ kí n gbà yìí ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀. Ẹ jẹ́ kí n gbà yìí ẹ̀yin àgbààgbà. Ẹ jẹ́ kí n gbà yìí ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ o. Ẹ jẹ́ kí n gbà yìí ẹ̀yin àgbààgbà. Ire gbogbo ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Ire gbogbo ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Ire ọmọ ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Ire ọmọ ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Ire àìkú ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Ire àìkú ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Ẹ̀mí gígùn ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Ẹ̀mí gígùn ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Àlàáfíà ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Àlàáfíà ẹ jẹ́ ó wọlé fẹ́mi Àṣàbí. Ẹ̀mí gígùn àlàáfíà kó wọlé bá mi. Ire lọ́tún lósì
fẹ̀lẹ́lẹ̀ jó ẹ bá mi jíjọ mi o. Àzóńtó bẹ̀bẹ̀ kan dẹ̀ tún lè yí o. Àzóńtó ìyẹn bẹ̀rẹ̀ mú jó. Àzóńtó ọkùnrin ẹ̀jíjọ mi o. Àzóńtó ọyẹ ni mo gbé dómi dé. Àzóńtó everybody kó wá bá mi jó. Àzóńtó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwùjẹ o. Àzóńtó àtúntún tuntun gbòde o. Àzóńtó. Mo gbé mọ̀dé o, aṣa bí aláyọ̀ o. Ẹgbọ́n náà sí àwa kẹ́sì rí ẹgbà. Mo
àgbà. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ni sinimá tuntun mi tún ti jáde Obì Àgbà ló ń jẹ́ iléeṣẹ́ Abídẹ́kì multimedia concept ló gbé jáde Obì Àgbà. Obì Àgbà kò sí ìjẹ́ kó ṣe sọnù bẹ́ẹ̀ ni ó ṣe tọ́jú sílé adìẹ bá lókun ara radìẹ. ó ti wo nǹkan bẹ̀rẹ̀ ara rẹ o àwọn tó láyé ti ní kémi ò jáwọ́ mo sì ti jáwọ́ ìsì fẹ́fẹ́ mi di ìwọ náà jáwọ́. orí tí Ọlọ́run ṣe fún Awólọ́wọ̀ ló tún lè ṣe pẹ̀lú mi ọkọ̀ síbù. nígbà tí wọ́n máa fi dé bíbẹ̀ ṣé fífi ṣe rí lélẹ̀ àwọn èèyàn wa bẹ̀rẹ̀ sí rí dínkù wa àwọn kẹ̀kẹ́ tún gbé kẹ̀kẹ́ débi nígbà káwọn máa bá àwọn kẹ̀kẹ́. tún ní ẹ̀fún èyí oúnjẹ ẹ̀ lè fún èmi ti fún lómi o èmi ni mo fún lómi. ilé eré kò ṣe bẹbẹ nínú ilé ìyọ yàtọ̀ akéwìgbé dàda lọmọ àgbà sinimá eléyìí ni kẹ́ẹ̀kọ́gbọ́n àwọn òṣèré rẹpẹtẹ ni wọ́n patú sínú rẹ̀ Obì Àgbà Abáṣe Àkàndé Fawzat Balógun Osmith Manuel Òkèlè Túndé owó kòkìnìyàn Wàsó Ayọ̀ Adésànyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Obì Àgbà rẹ̀ ta ní òjò Obì Àgbà. wọ́n sóògùn fún yàn kò jẹ́ bóyá o gbòògùn láwìn bí a bá gbòògùn láwìn ó lè mọ́ ṣiṣẹ́ ẹ̀ ti bọ́ ayé bẹ́ẹ̀ bá sáré ìwú tán bá ti ń gbé K47 bọ̀ láti Iraki ẹ̀yìn ẹ̀ dúró gbogbo ògbọ́n tó bá òkan lè mọ́ gbé bọ̀ ẹ̀ dúró dè wọ́n bó bá sì àké ni ẹ̀yìn ẹ̀ tẹ́rí. oya ẹyin ìyá mi egbe oya gbé mi ah oya egbe gbéra irọ́ o. ṣé o tó nfẹ mu gaari gaari ewu wọn kò ń jẹ mu jẹ ká mu gaari ẹ kò sí sílẹ̀ ẹ wọn bẹ jẹ báyìí ẹ máa ń gbẹ bí. ọlọ́run jẹ́ kí n fẹ́ ẹ jẹ́